Ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o jákèjádò ẹ wo tí mo bá wá ló sáré pa mí lẹ́rìn ọlọ́gbọ́n kì í ọ̀rọ̀ ẹ̀rí níbọ̀ kì í tún sọ̀rọ̀ ẹ̀rí mo wo sinimá kan ni ó wá dùn mo wá wò pé ẹ gbọ́dọ̀ miss ẹ gbọ́dọ̀ jẹ́ kẹ́yin olólùfẹ́ mi gbọ́dọ̀ jẹ́ kẹ́yin náà kìí ṣe kí ni kẹ́ ẹ já ládùn rẹ̀. Ṣàdédé ni mo pàdé sinimá kan ní tí ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ àgbà yẹn ní sùúrù bóyá part 2 rẹ̀ ò ní pẹ́ jáde bóyá tó bá di part 2 bóyá wọn ò so rẹ̀ tí ó clear bóyá wọn kàn fi wá sí suspense ni sẹ́wọ̀n pé àwọn fíìmù máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi hàn sí suspense lẹ́mọ̀ gbà bó ní 2 fẹ́ bó ní fíìmù yìí fẹ́ parí sí bó ìgbà tó parí máa gbà bí tó parí fíìmù ni àbí ríìlì ni àbí fíìmù ni àbó ríìlì ni anyway ẹ jẹ́ àjọ wò. ọmọ akéwùgbà góòdì ìmọ̀ọ́mù ọ̀yọ́ ẹ bá ní ṣe o òun ni kò jẹ́ kó yẹ láàlú ògiri oko ipò yìí òun ni kò jẹ́ kó débẹ̀ báyìí Taofiki ọmọ akéwùgbà góòdù ìmọ̀ọ́mù ọ̀yọ́ òun ni kò débẹ̀ o òun ni kò débẹ̀ báyìí oyè yìí òun ni kò débẹ̀ gbogbo àwọn tó kù báyìí èṣù láàlú ọkọ̀ ojú ìjà tìra wọn òun ni kò débẹ̀ báyìí dákúndábọ̀ kó bá rúkú kó dé ó bá rúdò kó bọ̀ Taofiki lọ́pọ̀lọpọ̀ ọtí ó ní ní epo ó ní ní obì orógbó àdúrà ẹ̀kú gbà owó tútù làárọ̀ dẹ omi tútù náà rí ẹ kó dẹrù fún àsìkò yìí àsìkò ẹ̀ jẹ́ òrọ̀ lọ́rùn jẹ́ òtù lára báyìí Taofiki ọmọ akéwùgbà góòdì ìmọ̀ọ́mù ọ̀yọ́ bá ní ṣí kádùrà ẹ̀kú gbà báyìí o omi tútù náà rí tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbà tútù làárọ̀ jí omi tútù nítẹ̀gbá bólú ọ̀tún màbà àárọ̀ tútù ṣẹ́gun àtùdùdún o àtúnrẹ́rẹ́ ẹ̀làsùdì ilé olúwẹ̀rí kì gbóná adẹ́sẹ̀ ipa ẹyọ gọ̀rọ̀ sọlẹ̀ bó ń bá balẹ̀ jẹ́ onípa sówó bó ń nípa sọmọ dákun dábọ̀ o ó fi èdè nù o. òkèlà kẹrin òkèlà kẹfọn lókè lọ́sọmọ rí odó adé abọ́lá ń rewájú ọmọ abọ́lá gbẹrẹgẹdẹ lókun òkèrè lọ́la àwa ó máa lọ láwa ò ní rẹ̀yìn láàlú ògiri òkò orílẹ̀ oríta ọ̀bẹ́lẹ́kún sunkún láàrú yẹ̀bùrà tí ń jẹ́ látọ́ pa Taofiki bá ní ṣe ọmọ akéwùgbà góòdù ìmọ̀ọ́mù nílùú ọ̀yọ́ bá ní ṣe kádùrú ẹ̀ kó gbà ó oyè yìí òun ni kó débẹ̀ báyìí ẹ lọ tì lẹ́yìn báyìí ẹ má tì lójú bá ní ṣe o kádùrú ẹ̀ kó gbà ó bá ní ṣe o kó má rí wàhálà kó má rí dààmú báyìí bá ní ṣe ẹ̀rọ wá o. ó ṣẹ́gun ọ̀tá bá ní ṣe Taofiki bá ní ṣe ọmọ akéwùgbà góòdù ìmọ̀ọ́mù nílùú ọ̀yọ́ òun ni kó débẹ̀ ẹ jẹ́ gbogbo ẹ̀ àsìkò tó bá débẹ̀ ẹ jẹ́ kó dẹ̀rọ̀ fún ẹ jẹ́ ó dẹ̀rọ̀ fún o ẹ jẹ́ ó dẹ̀rọ̀ fún ìyà kí jólú ọmọ àwúrèbe òkíyà kó má jẹ́ o Taofiki ìmọ̀ọ́mù tìlú ọ̀yọ́ ẹ bá ní ṣe o ẹ jẹ́ ká dúró ẹ̀ kó gbà o ẹ jẹ́ kó débẹ̀ báyìí òun ni kó jẹ́ o àwọn tó kù tó ń bá lérí báyìí èṣù láàlú ẹ lọ́ọ́ dàá ní kọ́kọ́ jújà sí wọn báyìí bẹ́ẹ̀ ni kò kí Taofiki kó débẹ̀ Taofiki ọmọ akẹ́wùgbà góòdù ìmọ̀ọ́mù ọ̀yọ́ òun ni kò jẹ́ kó débẹ̀ o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ báyìí o ẹ dákun dábọ̀ fẹ́ rọ̀ wá o ẹni ṣe olùgbà mọ̀lẹ́ olùkọ̀tún ìgbà mọ̀lẹ́ olùkọ̀tún ẹ wá dìde kẹ́ ẹ bá ṣe o ẹ má jẹ́ kó dúró ti Taofiki o. ṣètìlì lẹ́rìí pé jọ fíìmù ajé fíìmù irọ́ àṣàbùlà yìí sọ pé fíìmù ni o ṣùgbọ́n jọ fíìmù bọ́tí nǹkan ẹyọ kan tẹ́ lè ṣe fún mi ni pé àkọ́kọ́ mo fẹ́ kí part 2 ẹ̀ sáré jáde tó bá yẹ pé fíìmù ni tó bá sì pé reality náà ni ẹ ṣáà jẹ́ kó ní part 2 tí part 2 rẹ̀ bá ti wá jáde ẹni tó ń bọ Ògún yẹn gangan ẹ jẹ́ arójú ẹ̀ bóyá èṣù dẹ̀ náà ń bọ ẹni tó ń bọ èṣù yẹn gangan ẹ jẹ́ arójú ẹ̀ tàbí kẹ́ni yẹn kan grant interview kan wá sọ bí kinní yẹn bó ṣe jẹ́ èmi ò lè tí ì sọ púpọ̀ lórí ẹ̀ o ṣùgbọ́n gbogbo ohun tí mo mọ gbọ́ tẹ́lẹ̀ ni pé bó ni wọ́n ó ṣe pín ta ajá tí ó fi kan lè mọ́ mú wọ́n tún wá ní mo ti gbàgbé bọ́n ṣe tún máa ń pa àwọn òwe kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn religions wa ṣùgbọ́n kinní yìí sẹ́rí tẹ́ ẹ̀ bá ti sọ ẹni tí mo mọ̀ pé ìyẹn tí gbọ́ kí Alhaji Taofeek Akeugba Gold mi tí gbọ́ kan jáde
kan sọ nǹkan kan lórí ẹ̀. Bóyá wọn àti rí fídíò yìí, torí mo mọ̀ pé ó yẹ kán lè ní nǹkan kan tí wọ́n sọ lórí ẹ̀. Ṣùgbọ́n tèmi ní tèmi fi lè gbà pé kì í ṣe pé ẹ kọ script lórí bọ̀dá yìí. Tẹ́ bá ti show ojú ẹni tó ní tó bá wọn bògún èèyàn rí gbígun lọ́bọ ní bẹ́sù ni èmi ò mọ̀. Ṣùgbọ́n tó bá ti ó yẹ kán bold láti lè jáde tán wípé gbogbo tí wọ́n ń sọ yẹn kán rìkọ́dù nígbà tí èsì tí ọ̀dà ṣe bí ń tọ́ da náà ni. Àbí yẹn bàjẹ́ màmú èṣù náà lọ sákùtì ọlọ́bọ tàbí kán lọ bọ Ògún. Èmi ò jiyàn o pé kó lè ṣẹlẹ̀. Ìyìn dẹ̀ sọ pé ó lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní tó bọ kíní yẹn gangan mọ̀ bọ́n ṣe máa ń ṣe promo ajé. Ẹlòmínà tó lè fẹ́ bọ̀ ọ́. Ṣùgbọ́n tẹ́ bá fojú ara yín hàn, wọ́n lè mọ ẹni tí wọ́n fẹ́ wá bá pé tó lágbájá báyìí o. Òun ló ajájà kí Akeugba Gold kan tiẹ̀ wá padà lọ jẹ imam. Ajé politics. No, psychologically ẹ kàn jẹ́ ká jọ wò ó. Mi ì dẹ̀ tí fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. But mo challenge bàbá tán bọ nǹkan tán kán lọ bọ yìí. Kán jọ̀ nítorí Ọlọ́run fídíò bíi tí ojú wọn wà tán ti ń bọ ohun tí wọ́n ń bọ yìí kí wọ́n gbé síta. Ẹ jẹ́ wọn kọ́kọ́ gbé síta. Ìgbà yẹn láwa ṣẹ̀ṣẹ̀ máa wo kí làwọn nǹkan tó yípo. Yorùbá òṣèlú rèé o. Subhanallah. Àbájọ wọn l'Ànábì kan ní wọn ò bẹ lọ́hùn òun dúró dìgbà tó pé ayé ó dé. Torí tó pé ayé bá ti dé, àdánwò ti dé. Ọlọ́run o, wá là mí o. Wá là mí nínú ètè ayé o. Wá là mí nínú mọ̀náfìkì ayé o. Àbí tí mò ń rí kọ́lẹ̀ rí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin followers mi, ẹ̀yin tí Àtìbà TV, ẹ lọ comment. Ẹ wo kíní yẹn. Ẹ má lò pé Alfa Taofeek Akeugba Gold ìyẹn wà ní now. Ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn ṣe. Ẹ má lo ẹlẹ́yàmẹ̀yà pé Mùsùlùmí ìgẹ̀sí nǹkan kan tí a máa ń ṣe òjò bá náà lọ. Ẹ kàn kọ́kọ́ wò psychologically. Mi ì sọ wípé Alfa Taofeek lọ ra wọn. Mi ì sọ pé Alfa Taofeek kọ́ ló ra wọn. But ìwọ bìrà rẹ̀ sọ kọ́kọ́ rọrùn kí wọ́n ṣe irú nǹkan báyìí kí wọ́n wá rìkọ́dù ẹ̀ kí wọ́n gbé síta. Sẹ́ni pé ó fẹ́ jọ fíìmù. Ẹ̀yin ló fẹ́ jọ politics. Èmi ò tẹ̀ tí lè sọ kankan lórí ẹ̀. Ṣùgbọ́n kí wọ́n try kí wọ́n bá gbé part 2 rẹ̀ jáde. Part 2 yẹn kí wọ́n wá tú suspense ibẹ̀ kí wọ́n tú sílẹ̀. Ọ̀nà tí wọ́n gbà tú sílẹ̀ náà ni wípé ìsídà kán jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ rí conversation àwọn àti Alfa Akeugba Gold. Ẹ̀ẹ̀kejì ń bẹ kán jẹ́ ká rí ojú ẹni tí ń bọ èṣù bóyá Ògún dẹ̀ ni. Kán jẹ́ ká rí ojú ẹni tí ń bọ kí wọ́n wó wọn pẹ̀lú Ògún yẹn. Ayé ọjọ́ yọ̀yọ̀ àìtéyínká ká máa dọwọ́ bò. Bí ọba kúkú ṣèṣù tẹ́lẹ̀ àlè mọ̀ bọ́lọ́ ń bẹ̀. Ẹ má jà pàfin lájú bí àrùn fúnra wa. Ẹ jẹ́ ká ṣe ní sàkátà pààrà àgbàlagbà síntọ́. Títọ́ bá ti ń yí ìtọ́ ti ń ní ìtumọ̀ mìíràn. Tó kábíyèsí ọba Òwòadé, Ọlọ́run ó tọ́ yín sọ́nà. Ọlọ́run ó kọ́ yín mọ̀ ṣe. Ọlọ́run ó kọ́ yín sọ́nà. Ọlọ́run ó kọ́ yín mọ̀ ṣe. Kábíyèsí ọba Òwòadé, Ọlọ́run ó tọ́ yín sọ́nà. Ọlọ́run ó kọ́ yín mọ̀ ṣe. Gbogbo yín ìgbìmọ̀ tẹ́ ń bẹ lẹ́yìn kábíyèsí, tẹ́ ń tọ́ kábíyèsí sọ́nà, tẹ́ ń fi ìlú òye tẹ́ fi hàn kábíyèsí. Ọlọ́run ó tọ́ yín sọ́nà. Ọlọ́run ó kọ́ gbogbo yín mọ̀ sí wọn. A máa retí part 2 ìgbà yẹn ni màá wá tó sọ̀rọ̀. Tàbí tí mo bá ṣalábàápàdé fídíò tí Akeugba Gold gangan fún ara wọn
tí wọ́n bá rí fídíò yìí tó bá fi sọ̀rọ̀ lórí ẹ̀ ìgbà yẹn ni màá wá tó wá sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá o, ẹ bá subscribe sórí YouTube channel mi Àjàǹbàdàn Òjó TV. Ẹ kú ojúlọ́nà sinimá alálùbáríkà tí mo pe àkọlé ẹ̀ ní Àlàláyé. Ṣé ẹ ti rí pé àlàláyé ara àlá kan nínú ayé.